Hello, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ o, according to the time tí mo bá bá yín. Èmi ọmọ yín olólùfẹ́ yín Lady K Ìfẹ́ Olúwa show. The baby of Yoruba nation. Mo ṣe salamu alaikum sí gbogbo ẹ̀yin yẹ̀yin bàbá. Yoruba nation no going back. Yoruba nation super mega rally. Dọ́dọ̀ ni by fire by force because afẹ́bọ́lókun ẹrú. Because afẹ́bọ́lówó ogun Tinubu. Because afẹ́bọ́lówó ogun àfẹ̀mí tó ń ja ọmọ Yorùbá. Ogun àfẹ̀mí ló ń ja ìran Yorùbá lọ́wọ́ President Bola Ahmed Tinubu àti family ẹ̀. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ̀tẹ̀ jákèjádò àgbáyé oṣù yìí ni. Ẹ jẹ́ ká gbáradì fún super mega rally. Ẹ̀yin náà jẹ́ ká ti bí ṣánókè sógun. Ẹ wo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí youth president Nàìjíríà. Àbí youth president kan ló pè máa tẹ́wọ́ lójú screen mi. Ẹ wo ohun burúkú tó ṣẹlẹ̀ sí máa yìí bí wọ́n ṣe gbìyànjú láti fi owó ra irọ́. Tí wọ́n fi gbìyànjú láti fi owó ra òtítọ́ kúrò lẹ́nu ẹ̀ láti gbé irọ́ lé lọ́wọ́. Bí wọ́n ṣe máa ń ṣe nìyẹn ní orílẹ̀-èdè Nàìjíríà. Bí wọ́n ṣe ń ṣe ní Nàìjíríà nìyẹn. Nàìjíríà kún fún orílẹ̀-èdè tí wọ́n ti ń fi òtítọ́ tí wọ́n ti rà á kúrò lọ́wọ́ ẹni tó bá gbé òtítọ́ dání tí wọ́n sì gbé irọ́ lé lọ́wọ́. Kò sí òtítọ́ kankan mọ́ nílùú Nàìjíríà, irọ́ ló dẹ̀kù tó ń tà. Ẹ̀yin yóò tún tẹ́ ń pariwo wọ́n Nàìjíríà ṣẹ́tirẹ́nu lẹ̀ ṣẹ́tirẹ́nu ọkọ́. Oore kí ni bàbá Ṣèyí ṣe fún yín? Oore kí ni Ṣèyí Tinubu ṣe fún yín? Ẹ tún wo ohun tó tún ṣẹlẹ̀ sí máa yìí bí wọ́n ṣe fi owó ra gbogbo èèyàn kiri nìyẹn. That same thing ni very dark man ló ń fèsì lọ́wọ́lọ́wọ́ báyìí. Gbogbo ẹni tó bá ti dìde fún òtítọ́ ní ìlú Nàìjíríà ọmọ wa bí wọ́n ṣe máa ṣọ́ọ̀tì ẹ̀ ọ̀pù ni. Èmi ti mọ̀ láti last month wípé very dark man ṣì máa jẹyún ẹ̀ níṣu lọ́wọ́ àwọn ẹbí Sultan of Sokoto. Bẹ́ẹ̀ ni èmi ti mọ̀ wípé wọ́n ṣì máa wá gbogbo ọ̀nà tí wọ́n máa fi get very dark man nítorí wọ́n ti wá tipẹ́tipẹ́. Wọ́n ti wá very dark man tipẹ́tipẹ́. Wọ́n ti wá wò wípé ọ̀nà owó làwọn ọ̀jẹ̀lú ọ̀bàyéjẹ́ tó kù lu Nàìjíríà bíi ti Tinubu àti ọmọ ẹ̀ Ṣèyí olè apààyàn kidnapper. Èmi kọ́ mo sọ bẹ́ẹ̀. Ẹ gbọ́rọ̀ látẹnu tó kidnap. Wọ́n ti wò pé ọ̀nà owó làwọn lè gbà. Wọ́n ti wá gbogbo ọ̀nà láti fi fìyà jẹ very dark man bí wọ́n ṣe fìyà jẹ ọmọkùnrin tẹ̀ wò lójú screen mi. Ó pẹ̀lú ta ṣe sọ fún gbogbo ènìyàn wípé ẹ jẹ́ ká dá dúró. Nàìjíríà ti kúrò lórílẹ̀-èdè tí ẹ máa sọ wípé wọ́n máa yọ hammer àti screwdriver tí tó máa repair. Nàìjíríà ti kúrò ní ọ̀rọ̀ restructuring. Kò sí kan tó jẹ́ restructuring kankan mọ́ nínú Nàìjíríà because àwọn tó ń jẹ nínú Nàìjíríà tó jẹ́ ajíjẹ nídìí ìbàjẹ́ wọn ò bẹ lóhun kí ìkòkò ọbẹ̀ wọn kó fọ́. And the more tí àwọn people ìbá ṣe ń jẹ ìjẹkújẹ tí wọ́n ń jẹ Nàìjíríà ò lè dáa. Ṣé àwọn tí wọn ò bẹ lóhun kí Nàìjíríà kó bọ́ lóko ẹrú? Ṣé àwọn òye tí wọn ò bẹ lóhun wípé kí ayé àwọn èèyàn dá kí ìkòkò ọbẹ̀ wọn fọ́ ṣáwọn ló máa dìde láti ṣàánú fún ẹ̀yin mẹ̀kúnnù? Now ẹ jẹ́ ká gbọ́rọ̀ lẹ́nu máì ká gé ní ṣókí. I know a lot of people may have seen this video but I want to bring it on my platform fún àǹfààní àwọn ìyá àwọn bàbá tó jẹ́ Lady K fans tí wọn ò bá tí ì rí káwọn náà lè rí wípé mẹ́wàá ń ṣẹlẹ̀. Èló ti ń ṣẹlẹ̀ gbogbo èyí tẹ́ wà ní diaspora. Ẹ bá wa ké sí àwọn èèyàn yìí tó wà nílé. Rally ti dé tán kí wọ́n tún yáyá kí wọ́n bọ́ síta lọ ṣe rally. Ká bá lè bọ́ lọ́wọ́ ìjọba kidnapper. Ká lè bọ́ lọ́wọ́ ìjọba terrorist. Ká lè bọ́ lóko ẹrú. Ẹ bá wa ké sí gbogbo àwọn ènìyàn. Ẹ jẹ́ kí wọ́n rí bí wọ́n ṣe fi owó ra àwọn èèyàn nílùú Nàìjíríà. Ìwọ tí wọn ò bá ti wá rà, tí wọn ò bá ti rí owó fi rà ẹ́, tí ẹ ti bá ẹ. Ẹ mọ yóò bítíbitì owó tí wọ́n gbé fún Chief Sunday Igboho. Èmi Lady K tí mo wà ń bí báyìí, mo ní evidence, mo ní proof mi lọ́wọ́. Mo ti gbé proof lára àwọn evidence tí mo ní lọ́wọ́. Mo ti gbé jáde rí lórí live show tí mo ṣe. Wọ́n gbé owó wọ́n fẹ́ fi rà mí, mo kọ̀ ni, mo ní kò jọ́. Èmi tí mo dẹ̀ mọ̀ wípé mi ò fẹ́ bá wọn jẹ nídìí ìbàjẹ́, tí mo dẹ̀ lójú ní tí mo ní tìta tí mo ti wọjọ́ ọ̀la Nàìjíríà tí mo ti wò pé ọmọ ọlọ́mọ tí ò bá wọ́wọ́ kọ̀ ṣàdá ìyẹ́ ẹ máa jẹ́ because
kò sí ẹni tó bá ti fẹ́ fi owó rà nílùú Nàìjíríà tí ò bá ti gbà tí ò ní jẹ̀yà ẹ̀. Wọ́n á wá gbogbo ọ̀nà láti mú ẹ. Òun ló dífá fún ọba orílẹ̀ kẹta. Yes. Òun ló dífá fún kábíyèsí yẹn. Tí kábíyèsí yẹn fi ojú winá Nàìjíríà ní 2021 látara wípé bàbá kọ̀ jálẹ̀jálẹ̀ bí wọ́n ṣe pa àwọn ọmọ onídóyè the EndSARS. Àfìgbà tó rí bàbá yẹn sí wòwò dídí orí adé kọ́ lọ má jẹ́ kí bàbá yẹn ríbi mọ́ nínú ayé wọn. Nítorí bàbá yẹn ò bá wọn jẹjẹkújẹ, bàbá yẹn ò bá wọn sí nídìí ìbàjẹ́, bàbá yẹn takú délẹ̀ wípé kí ló dé tẹ́ pa àwọn ọmọ ọlọ́mọ, ṣé nítorí wọ́n dìde wọ́n jà fún ẹ̀tọ́ wọn, ẹ̀dẹ̀ ló yin àwọn ọmọ ọlọ́mọ pa. Bàbá yẹn ṣe fídíò 3 léraléra fún Federal Government of Nigeria. Bàbá yẹn ò escape within 3 months. Wọ́n gẹ̀ẹ́tì bàbá yẹn. Wọ́n gẹ̀ẹ́tì bàbá yẹn ọba orílẹ̀ kẹta kíkú má pa kábíyèsí fún mi. Wọ́n gẹ̀ẹ́tì bàbá yẹn bí wọ́n ṣe máa ń ṣe nìyẹn. Ìwọ tó bá ti fẹ́ fowó rà tó ò bá ti gbà wọ́n máa ń gẹ̀ẹ́tì ẹ̀. Ìwọ tó bá ti fẹ́ fowó rà tí ò bá ti lè fi tí wọ́n ṣe báyìí gbogbo ọ̀nà ló máa make sure wí kó sí páńpẹ́ wọn. Nítorí ìdí èyí àwọn ọmọ Yorùbá tàtà ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ látẹnu máì kí gbogbo wa lè fi mọ bá ṣe máa ṣe kíni bá ṣe máa kángára wa tá máa forílẹ̀-èdè Nàìjíríà sílẹ̀. Mi ò ní lè post gbogbo fọ́tò máì nítorí YouTube but àwọn tó bá ṣe post máa gbé sójú program tí bá ti ṣe tán. Ẹ lè rí gbogbo àpá tí wọ́n fún máì, ẹ lè rí nǹkan tí wọ́n ṣe fún máì, ẹ lè mọ̀ wípé kò sí nǹkan tó jẹ́ Nàìjíríà. Tinubu olè ọmọ tó bí kidnapper. Ẹ bá mi share ètò Lédìkẹ́ lórúkọ ti tèmi Olúwakẹ́mi ìfẹ́ olúwa àyọ̀ká èmi mo sọ bẹ́ẹ̀. Kidnapper ní Seyi Tinubu, apààyàn ní Seyi Tinubu. Ẹyẹ fọwọ́ lágbàyàn lójúmọ́, ẹyẹ wùwà ibi, ẹyẹ ṣiṣẹ́ ibi. A fẹ́ bọ́ kúrò nínú ìgbèkùn ayé tí Tinubu àtọmọ àti gbogbo Nigerian politicians tí wọ́n sọ wá sí. A fẹ́ bọ́ nínú ìgbèkùn burúkú, a fẹ́ gbọ́ nínú ìgbèkùn ìkà tí wọ́n sọ wá sí. Ọmọ Yorùbá àtàtà ẹ dìde. Ẹ̀yin ìran aládé tí wọ́n wá sọ yín di ìran ẹrú, ẹ̀yin ìran aláṣọ tí wọ́n sọ yín di ìran alákìsà, ẹ̀yin ìran tó ń jẹ bẹ̀támẹ̀tì, tó ń jẹ chíkìnì, tó ń fi tewúrẹ́ jiyán, tó wá sọ yín dẹni tó ń fi egungun jẹ ẹ̀bà kò lọ́bẹ̀. Tí wọ́n sọ yín dẹni tó ń fi egungun jẹ ẹ̀bà kò lọ́bẹ̀, ẹ dìde. This is the time. Ṣé yí tí a bá ti lè lose opportunity eléyìí tí a gba àwọn olóṣèlú Nàìjíríà láyè ní 2025 yìí kí wọ́n tún jẹ lọ, tí a gba Dúpẹ́ Onítìrí láyè kó tún wá kó bá ìrìn àjò yìí ní 2025. Ẹ wò ó, kò sí ṣíṣe kò sáì ṣe. Ẹ ṣáàjẹ́ ká ṣe kíni ká rọra káwọ́ wa sókè. Ẹ jẹ́ káwọ́ wa sókè pé yes, another 100 years battle. Ṣé wá 100 years battle yẹn á lè ju ta tí fèsì tẹ́lẹ̀ lọ. Ọmọ Yorùbá ẹ má jẹ́ kó dà bẹ́ẹ̀ mọ́ wa lọ́wọ́. Ẹ má jẹ́ ká tún jẹ ìyà tó ju ìta tí ń jẹ yìí lọ mọ́. Ẹ jẹ́ ká wá gbogbo ọ̀nà bá ṣe máa bọ́ nínú ìyà. Ẹ bá mi gbọ́rọ̀ látẹnu Dìmánàì. Mi ò ní fẹ́ kí program yìí gùn. Ẹ bá wa pín kálé, ẹ bá wa pín sóko, ẹ subscribe sí channels wa. Ojú òní tì yín. I met with Seyi and the Minister for Youth. The Minister for Youth, when he saw me, he hugged me in Lagos. We talked. And I was to be offered 100 million naira. But the thing is, it's not all about money. There are things which I stand for. You cannot ask me to begin to promote a president who has not done something for me to say he has done it. If he does something good, I will promote him. We will support him as the president and commander-in-chief. But where he is, you cannot say I should keep quiet. I won't do that. That we couldn't settle. And they felt that I'm being stubborn not to accept money and to come to Lagos without accepting money and going back. So they planned my abduction, and on the 15th, I was abducted. Of April, I was abducted, stripped naked, beaten seriously in collaboration with the MD of NTA. The MD of NTA, I was packaged to NTA to make involuntary statement that I am no longer, that I have renounced my position as NAN's president. I did that to gain my freedom, but immediately I released a press statement that I was forced, it was under duress, and because I was naked, I was beaten. They claimed that they will share the video. That Seyi told them that they can share the video, nothing will happen. And that even if they kill me, he will order. That was the word Ladoja used. It is Ladoja that is telling me this.
that he will instruct, yes, he will instruct the Inspector General of Police to cover it up. And if he doesn't do that, he will go. So I now asked, even this morning when somebody was telling me that, you know who Seyi is, I say, yes, Seyi is an ordinary citizen like myself. He's not occupying any official position. I told them yesterday, I made it clear, that even if I'm coming to this hall and I'll be shot, I'll still come to this hall. At the end, today, the inauguration is concluded and I'm the NANS president. I want Nigerians to know what has happened and that we are not going to give up and that Seyi can do anything he wants to do. He's already in this hotel. This inauguration wouldn't have held. You can see the organization is not correct. See the way the things was hurriedly done. I told the MC, quickly start. Don't do no protocol. Do the inauguration as long as though they will be arresting or killing the NANS president now, who controls over 40 million Aluta forces. So I want to, for the want of time, I don't want to take much of our time, but I have told you in brief. So we cannot say the most important thing which my government, which we want to do as leaders of NANS, is that we will fight the cultists. We will take away cultism from NANS, the touts from NANS. They are just a bunch of touts and criminal elements. When politicians want to do anything, they recruit them to do all of these things, and that is what we have come to fight. I need your support for us to be able to do this, because without you supporting me, supporting our leadership, there's no way we'll be able to achieve this, because these people have gone far. They have no shame. I want to say, finally, that Seyi Tinubu is a very bad example to the Nigerian youth. And the worst thing that will happen to Nigeria will be for Seyi Tinubu to become the governor of Lagos State. He has no shame. He has no character. I have been struck naked. He has my video in his phone. If we are in a country where things work, they are supposed to trace that in his phone, and he should be prosecuted. I do not know if what he wants to do with my naked video in his phone. It is also in the phone of the Senior Special Assistant to the President on Student Affairs. The Secretary, when we went to submit a letter to the Minister of Defense, the essay to the Minister of Defense told him that he saw my naked video while they were beating me, that is also in his own phone. This is the country that we are, but they are making a mistake with the wrong person. The honest solution to this for them to do the right thing, or they should quickly terminate my life. I thank you very much for listening, Your Excellency. Hey! Ọlọ́run ẹ̀yin YouTube ẹ̀yin wọn Nàìjíríà sórílẹ̀-èdè tá fẹ́ máa gbé ni. This same Seyi Tinubu òun ló máa jẹ́ governor of Lagos State ní 2027, whether you people like it or not. Àfi tá bá tètè bọ́ ní 2025 yìí. Tí Seyi Tinubu bá jẹ́ governor ní Lagos State, báwo la ṣe fẹ́ ṣe? How are we going to cope? Ẹ̀yin youth, ẹ dìde. Ẹ̀yin youth, ẹ dìde. Ẹ jẹ́ kí gbogbo wa jọ jà fún ẹ̀tọ́ wa. Kì í ṣe torí Seyi Tinubu àti President Bola Ahmed Tinubu nìkan lọ́lọ́run ṣe dá Nàìjíríà. Kí ni wọ́n fi ṣorí táyé kò fi ṣorí? Tí wọ́n wá sọ gbogbo ògo ìlú Nàìjíríà tó sọ di ogún ìbí wọn. Wọ́n sọ gbogbo ọlá àti ọrọ̀ ìlú Nàìjíríà wọ́n sọ di ogún ìbí wọn. A dẹ̀ ń lọ sí ìlú onílù à ń jẹ àǹfààní. Tó bá jẹ́ bí gbogbo àwọn politicians Canada bí wọ́n ṣe ń wùwà, wọ́n wùwà bí àwọn títí wa ní irú èmi yóò ní débi tí mo dé lọ́jọ́ tòní. Gbogbo èyí tẹ́ wà ní Nàìjíríà tẹ́ léyàn sí òkè òkun. Tó jẹ́ pé àwọn ẹbí yìí tó wà ní diaspora ni wọ́n sponsor yín, ni wọ́n help yín. Ẹlòmíì ẹbí ẹ̀ tó wà ní òyìnbó ló bá sanwó school ọmọ, ló bá ṣe lé, ló bá gbé bùkátà, ló bá gbé gbá, ló bá gbàwó, ló bá tọ̀ mọ́lẹ̀ sókùnkùn ayé ẹ̀. Tó bá jẹ́ wípé orílẹ̀-èdè ibi tẹ́ ní àwọn ẹbí àti ará sí, tó bá jẹ́ pé bí àwọn ìjọba titi wọn náà ṣe ń ṣe bí àwọn ti Nàìjíríà yín ni, ẹjọ́ ṣọ́maráyè gbọ́ bùkátà ayé yín. Ẹ̀yin tẹ́ wà nílùú Nàìjíríà, ta lẹ lè help, ta lẹ lè ràn lọ́wọ́, ta lẹ lè ṣàánú fún. Ẹ jẹ́ ká dìde sọ̀rọ̀ tó wà lẹ̀, ẹ jẹ́ ká gbára wa lóko ẹrú. Òun ló fà tí mo fi sọ fún yín wípé tó bá jẹ́ wípé àwọn pírẹsidẹ́ǹtì àwọn ìlú òyìnbó tó kù náà, àwọn náà wà greedy, tí wọ́n wà greedy burúkú, tí wọ́n wà greedy gidi, àbí kó tẹ̀ wà greedy díẹ̀ bíi tàwọn ti Nàìjíríà ni, ní réyàn ní diaspora tó máa help ẹ̀yin tẹ́ wà lé o. Ẹ̀yin tẹ́ sì wà lé, wọn ò fi orí yín wọn mú pé ẹ lè gbáyé ṣe rere. Wọn ò fi orí yín wọn mú pé ẹ lè jẹ́ èèyàn. Wọn ò fi orí yín wọn mú pé ẹ lè lọ́lá, ẹ lè dọlọ́rọ̀.
láàárín oṣù kan sí oṣù méjì tí ìlú bá da èèyàn máa make ẹ̀ èèyàn máa establish ara ẹ̀ ṣùgbọ́n ẹ wo Nàìjíríà lómi ti wà bẹ́ẹ̀ more than 40 years kò lè dá bọ́ ẹnu ẹ̀ kò lè dá wọṣọ tó dá sọ́rùn débi tó máa ṣàánú èèyàn ó ń fojoojúmọ́ ayé ẹ̀ wá àánú kiri ni wọ́n bà ìlú yẹn jẹ́ gbogbo àwọn tí wọ́n campaign fún yín ẹ bá mi hashtag àwọn tó pera wọn láṣíwájú blogger àmàrí wọn mọ̀ lẹ́yìn Yínká TNT nìkan I was even surprised wípé so sister Yínká TNT lè máa bọ́ síta nínú gbogbo àwọn tó campaign tó pera wọn láṣíwájú blogger tọ́ni àwọn ni blogger aṣíwájú tí nǹkan bá kù díẹ̀ káàtó àwọn làwọn máa tètè gbé sáfẹ́fẹ́ tó bá ṣe kinní kan àwọn máa tètè gbé sáfẹ́fẹ́ ẹjọ́ ṣé ojú wọn fọ́ èyí tí wọ́n dín sí wọn rí bí ìlú ṣe ń lọ àwọn tó tún wá dúró nídúró wípé jẹ́ ká ti bàjẹ́ bọ́lẹ̀ Seyi Tinubu tún kidnap wọn wọ́n lù wọ́n àlùjá sí wọ́wọ́ very dark man tó dìde tó dúró wípé jẹ́ ká ti bàjẹ́ bọ́lẹ̀ àti mẹ́ni tó gbé very dark man o àti mẹ́ni tó gbé o bí wọ́n ṣe lọ bọ́ọ̀dún Nnamdi Kanu ní Kenya tó daṣọ bò lójú bẹ́ẹ̀ lọ́ ṣe lọ gbé very dark man o níwájú GT Bank not inside èmi ò parọ́ because mo fẹ́ fight corruption kí wàá máa parọ́ kì í ṣe inú GT Bank ni wọ́n ti gbé and this thing tẹ́ bá wà ló wà bọ̀ is because of the tension tó wà lára Nàìjíríà him himself òun ló pariwo síta pé I was in the GT Bank and mind you they know his location wọ́n ti fojú rí ẹ̀ pé GT Bank wo ló lè wà tó wà closer to his house òun ló ṣe tètè get here òun fún ara post ẹ̀ that very day wípé òun wà ní GT Bank nǹkan báyìí ló ṣẹlẹ̀ sí ìyá òun and they arrest him in front of GT Bank they arrest him it may possible pé àwọn people yìí wọ́n ti pe gbogbo GT Bank tó wà ní Abuja ní gbogbo location yẹn wípé very dark man is in GT Bank is it your bank kọ́dẹ̀ ni yes is here lọ́ fi tètè tún get here tó fi easy fún wọn it can happen like that but he was not arrested inside the GT Bank he was arrested outside the GT Bank now he was arrested outside the GT Bank and that one is not even arrest they kidnap him why did they cover his face why is he a criminal no is he a terrorist no is he a ritualist no very dark man is no. Why did they kidnap very dark man? It's because the truth is bitter in Nigeria. They don't want anybody to come outside and talk. They don't want everybody to speak for the poor masses. They want everybody in that country to be in the darkness, which is not going to happen anymore. That is why I'm using this opportunity to call out all the Nigerian youths. Let's fight this battle. Let's join us together. Let's join us together. Láti ti bàjẹ́ bọ́lẹ̀. Ẹ jẹ́ ká ti bàjẹ́ bọ́lẹ̀. Ẹ jẹ́ ká gba àwọn nǹkan tó jẹ́ ẹ̀tọ́ wa lọ́wọ́ àwọn ìka ẹni bí ènìyàn. We can't continue like this. Gbogbo lótìtọ́ ló fẹ́ pa tó nílùú Nàìjíríà. They planned the same thing with Chief Sunday Igboho. They tried to kidnap him also. They also tried to kidnap him. It's only God that saved him. Nígbà tí olóyè Igboho lọ sọ́dọ̀ Chief Gani Adams ṣé wọ́n try láti kidnap ẹni I was among the people tí àwọn èèyàn pè wípé àwọn DSS wọ́n ti gbé copter síbi báyìí wọ́n fẹ́ lọ kidnap olóyè Sunday Igboho express báyìí ni bàbá yẹn máa gbà kọjá. One of Nigeria's celebrity before I used to mention that person's name but they stopped me from mentioning his name pé kí má bàa dárúkọ ẹni yẹn mọ́. Kẹ́ni ẹ má lọ wà ní wàhálà. That is why I stopped mentioning that person's name because I don't lie. One of Nigeria's celebrity ló pè mí ló ní Lady K nǹkan bẹ́ẹ̀ ló fẹ́ ṣe fọ́lóyè tí mo dẹ̀ bẹ̀rẹ̀ sí pé àwọn tó lè bá mi contact wọn. That time mi tí ni mo ní contact bàbá lọ́wọ́ but I don't call him. Lóòótọ́ tìgbà tí mo lọ sí Nàìjíríà lẹ́gbàá tó lóyè ṣẹ̀ṣẹ̀ close mi ò pe bàbá. Same thing they did it to that man. That is how they roll. That is how they operate. Even I, myself. Èèyàn ló ta mí lólobó ẹ̀rí wà, evidence wà, àwọn ẹlẹ́rìí mi wà. Tó jẹ́ àwọn àgbààgbà. Tó pé wọ́n ti ní káwọn lọ gbé Lady K. Bí wọ́n dẹ̀ táwọn bá ti lè gbé báyìí, káwọn cover face káwọn lọ pàdánù ni.
tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kí ló máa ṣẹlẹ̀ òun ló jẹ́ kí n gba orí omi sá kúrò ní Nàìjíríà tí mo fi dèrò Ghana tí mo fi di èrò Ghana kí Ọlọ́run kó bá mi ṣe dáadáa fún ẹni tó ràn mí lọ́wọ́ tó ṣe alátìlẹyìn mi tí mo fi dèrò ìlú Ghana tó fi àyè gbà mí ní ìlú Ghana àjọ wàánu struggle ni tó dídí handover mi fún ọmọ ìyá wọn níbẹ̀ pé jọ́ bá mi mójútó ọmọbìnrin and they stood by me, they take good care of me kọ́ ló jẹ́ kí n lè sọ èso oore fún wọn bí mo ṣe lọ hospital mo ṣe ń ṣe wọ́n dúró tì mí àti wọ́n dúró tì mí wọn ò fi mí sílẹ̀ in seconds wọ́n bó ṣe ń ṣe àgbo lọ́ ṣe oògùn bìkíní àwọn àgbo gidi wọ́n produce wọ́n sef wọ́n gẹ̀tẹ̀ fún mi nílùú Ghana. Nigeria is a failed country anybody máa ń rí láì lórí Nigeria ìkà ni wọ́n ní ìlú yẹ ẹ̀yin ọmọ Yorùbá tẹ̀tẹ̀ ẹjí ẹ má sùn let's pull out of that country kò sí nǹkan tá lè achieve ní Nigeria ju ìkan búkúkú lọ ohun rere kankan kò lè torílẹ̀-èdè Nigeria jáde ṣe bẹ́ẹ̀ tí yóò tíṣe yìí ṣe lóbó tó ṣe fún yàn very dark man sí àti mo offense ẹ̀ tó fi kidnap ẹ̀ àti mo offense very dark man tí wọ́n fi kidnap ẹ̀ gbogbo àwọn tó bá ti dìde láti fight corruption ní Nàìjíríà àwọn ní ìjọba Nàìjíríà hàn lè mọ̀ tí wọ́n pa ní ìpakúpa nítorí ìdí èyí ọmọ Yorùbá tàtà ẹ jí ẹ má sùn Yoruba nation no going back super mega rally is on his way let's prepare ourselves down ìwọ tó bá máa jẹ̀fọ́ ìwọ tó bá máa jẹwédú ìwọ tó bá máa mọmi àdúrà làwa fi ṣe àdúrà ló lè ṣe gbogbo ohun tó dorí kodò àdúrà ló lè tún ṣe àdúrà ló lè ṣe kò dára ìwọ tó bá jẹ́ àdúrà ló lè gbà bíi ti Lady K pé àdúrà ẹ dìrálẹ̀ ẹ jẹ́ ká jáde tó bá ti pé rally ojú òní tiwa Yoruba nation no going back yes fáfáná yìí tẹ fẹ́ ra spiritual items ẹ̀yin tẹ́ ní one or two challenges ten face lọ́fíńdà nìyí o lọ́fíńdà back to sender ọ̀nàlà Holy Michael Miss Paris gbogbo ẹni mò ń tà ẹ̀yin tẹ́ nídìí ọṣẹ àánú ọṣẹ ìṣẹ́gun ọṣẹ ìtúwọ́ àwọn àgbà ọṣẹ ẹ̀bẹ̀ àwọn àgbà ọṣẹ arọ́bì ọṣẹ wẹ ègún wẹ èpè ó wà available ajẹ́bidán confam wọn tí mo lè fọwọ́ ìsọ̀yà fún yín pé nípa ìfẹ́ olùgbàlà kì yóò sí nǹkan nípa ìfẹ́ Jésù ogun yẹn máa ṣẹ́ gbogbo ohun tí ó dàbí òkè níwájú yíyan máa dohun ìtẹ̀mọ́lẹ̀ òun ni àwọn nǹkan tẹ́ máa lò ní ọṣẹ àánú ọṣẹ ìṣẹ́gun ọṣẹ arọ́bì wẹ ègún wẹ èpè ọṣẹ àṣínà ọṣẹ ìtúwọ́ àwọn àgbà ọṣẹ àṣeyọrí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó wà available London Lady K ìfẹ́ olúwa show the baby of Yoruba nation any country má bá yín sẹ́ndẹ̀ ẹ̀yin tẹ́ bá nídìí àwọn lọ́fíńdà tí wọ́n ti ṣe iṣẹ́ sí Holy Michael tó ti ṣiṣẹ́ sí ó wà ọ̀nàlà tó ṣiṣẹ́ sí ó wà back to sender tó ṣiṣẹ́ sí ó wà àti Miss Paris àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Miss Paris náà wà available aláwọn Miss Paris ńlá mọ̀ but very soon my day is on his way. Yes ẹ̀yin tẹ́ tún wá nídìí òróró àánú òróró ìṣẹ́gun òróró ìtúndé òróró ìtúwọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà lọ bákan náà ó wà available ogun ayé gbogbo wa máa ṣẹ́ òróró àánú lélẹ̀ ẹ kàn máa fi para kẹ́ máa rí blessing àánú o kó máa wọlé tọ̀ wá ẹ má jẹ́ nǹkan mi táìmù tí ń lọ ìfẹ́ kí fídíò ìgbìmọ̀ àánú lọ́tún lọ́sì kó máa wọlé tọ̀ wá bákan náà gbogbo àyè mọ́mì dáàdì tẹ́ fẹ́ ra aṣọ ẹ jẹ́ patronize mi ojú òní tí yẹn ní wákìsà kẹ́yìn aṣọ mo dẹ̀ fàsìkò ìdúpẹ́ lọ́wọ́ yẹn dáàdì tẹ́ patronize mi reasons lágbára Ọlọ́run ẹ ní máa wákìsà kẹ́yìn aṣọ gbogbo ẹ̀yin tẹ́ bá mi ra ajá tẹ́tẹ́ tí ra tipá àtẹ́tẹ́ ẹ̀ṣẹ̀ patronize ẹ̀yin new customer ẹ ṣé gan mo dúpẹ́ mo mọ̀ lóore o ibi òní dé bá yín o ẹ wá jọ bẹ́ẹ̀ ṣe ń wọ̀ tínú yín dùn táyọ̀ yín kọ ẹ tún máa bá mi sọ fún àwọn èèyàn pé yes Lady K ló ta o baby of Yoruba nation ọmọ tí Yorùbá bí tó tún wá tún rẹ̀ bí tó tún wá wúlò fún ògo ilẹ̀ Yorùbá tí ò jọ ọmọ lásán Ọlọ́run ò ṣe mí lọ́mọ lásán o èmi ò ṣọmọ lásán I can proud of myself ọmọ dáadáa ní Yoruba nation bí so òun ló ń tà ẹ patronize mi o ojú òní tì yín o ẹ ṣeun gan ni o ẹ̀yin tẹ́ bá fẹ́ polówó ọjà ẹ gbé polówó ọjà yín wá ẹ̀yin tẹ́ bá fẹ́ ra product lẹ́yìn ọ̀dọ̀ iléeṣẹ́ TL Natural Aba ìyàgbó diabetes manpower pakurumọ kó o dó dáadáa gbogbo ẹ̀ ó wà available
ẹ̀yin tá bá ní ìdògùn jẹ̀díjẹ̀dí ó wà available mi ní mọ́ ní Canada ń bí báyìí but tó bá ti dé Canada máa ń jẹ́ kẹ́ mọ̀ but for now Nigeria tààràtààrà máa fún yín phone number wọn ẹ pè wọ́n ẹ lè order fún títí yín ẹ ṣeun gan ẹ má gbàgbé láti subscribe sí YouTube channel wa kẹ́dẹ̀ bá mi tan notification bell yín.